nílé lóko lájò lẹ́yìn òdì gbogbo ní káàbọ̀ sí orí ìkànnì Orísunláìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Orísunláìtì. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ìwé. Ẹ ṣeun. Orísunláìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísunláìtì kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Bí mi bá jókòó bí mo ti jókòó yìí tí gbogbo ayé ń kígbe atáyé sí ọmọ bàbá lágége, ta ló jẹ́ ń dọ ọmọ bàbá lágége? Bàbá aláyé gbà mí ló jẹ́ ń di. Ẹ ń bọ̀ àfà, ń bọ̀, albarka bàbá yìí ni, Imam Hamza. Albarka wọn ni mo fi di ọmọ bàbá lágége. Báwo ló ṣe jẹ́ albarka wọn? Ìgbà tí ń bẹ pẹ̀lú wọn, tá ń bẹ lọ́dọ̀ wọn, tá ń tẹ̀lé wọn kì í jáná sí, gbogbo ọ̀pọ̀lọpọ̀ wá sí tá a bá lọ, ìròyìn Sheikh Adamu máa jáde ń bẹ púpọ̀. Wọ́n máa ròyìn Sheikh Adamu. Bàbá tún wá jókòó tì wọ́n, ọ̀rọ̀ Sheikh Adamu yìí já lẹ́nu wọn. Ọ̀rọ̀ bàbá Mùdírù tòní kì í já lẹ́nu wọn. Wọ́n fẹ́ràn bàbá Mùdírù débi tí ó ní àmì. Tó bá já sí wípé bàbá Ìmámù láyé gbà mí Sheikh Hamza, tó bá já sí wípé wọn ò bá nífẹ̀ẹ́ Mùdírù ni, èmi náà ò lè nífẹ̀ẹ́ Mùdírù. Lórí tí wọ́n gbèsè mi lẹ́nu nìyẹn. Bẹ́ẹ̀ni, ń dọ́ bàbá lágége torí wípé ẹni tí èèyàn bá ń tẹ̀lé kí ìfà máa yẹkúnù lè mọ́rọ̀ bá. Lẹ́ni àtọ́ náà rí. Òun ni tí ń bá fàjàgbà tí mo fa gbogbo ẹ̀. Báyẹn bá wọn pé báyìí. Omi wa sì pè mí, a ní díẹ̀díẹ̀. A máa sí àfáà wa ni. Ìfẹ́ àfáà wa, wọ́n bí jọ wọn ni mo mọ̀ pé wọ́n tó bá ti nífẹ̀ẹ́ nǹkan, wọ́n ní àṣejù lọ máa níbi nǹkan wọn. Mo ti mọ̀ bẹ́. Ó sì ti rí náà nù ni. Àmọ́ àwọn náà fi ọwọ́ ọ̀fẹ́ wọn hàn wá, àwọn náà fi lélẹ̀ fún wa. Wọ́n tún wá ṣe dáadáa fáwa náà. Mo sọ lójú wọn nínú ilé yàtọ̀ lọ yìí náà níta àpàdé program wípé oúnjẹ wọn ajé, aṣọ wọn àwọ̀, owó wọn àná. Nígbọ́ta àti ìmọ̀ àwà lamnakum shay'an madhkuran. Wọ́n dá sọ́rọ̀ ayé wa púpọ̀. Bí wọ́n ti dá sí ti kó wá náà. Wọ́n tó wá dá sọ́rọ̀ àwọn àmì ìtọ́já sí wípé àwọn èyí sọmọ kéwù wọn, wọ́n èyí ṣẹ bí wọn, àfáà ni wọn. Àwọn kẹrin wá ní wípé akéwù àrí ń tàjẹ. Ogbójọ́ tẹ́ bá ti rí ń tẹ́jẹ máa wá ilé yín níyà. Bàbá láyé gbàgbé ìtàdá ti dá sí ọ̀rọ̀ àwọn ọmọ akéwù àtàwọn ọmọ dídí inú wọn gan, bẹ́ẹ̀ ni wọ́n dá sọ́rọ̀ àwọn bọ́tà tí wọ́n mọ ara wọn tí wọ́n bẹ̀rẹ̀ tó fún wọn. Ọlọ́run ti wá ṣe àti wá rí báyìí wípé bàbá láyé gbà mí òkú. Ẹ̀rí àbẹ́ rí bẹ́ẹ̀. Ọlọ́run ò jẹ́ ọpẹ́ kó tó dáhùn. Ìpẹ́ kó tó dáhùn ń bò mí. Wọ́n bẹ̀ẹ́ lòmí ṣe kọ́mọ rẹ̀ ó tó rí ṣe. Wọ́n bá ṣe wò ná pé já máa bọ́ sí kọ́ ọmọ bí wọ́n ti ṣe. Ó ti wá jẹ́ pé bàbá láyé gbà mí ṣe wá kú tẹ́nìkan wá bọ́ ọmọ wọn ṣe. Oṣù mẹ́fà wọ́n máa kọ́ àlífà mí ń kéwú tí ó lò fún tẹ̀fsírì. Ọ̀sẹ̀ méjì ò tí ì pé tálífà bàbá láyé gbà mí ti ń ṣe wá sí. Gbogbo wá sí tí bàbá gbà kalẹ̀ kún ó tó kú àlífà lọ́lọ́ gbogbo ẹ̀. Eléyà máa jẹ́lẹ̀ kejì èyí tí kọ́kọ́ rírú ẹ̀ tọ́lọ́run ṣe nà bàbá náà Kíbùlà Ṣaráfì tàná sí Abdullahi Salati. Gbogbo láwà ní tí wọ́n wé kalẹ̀ níjọ wọn kú kìkọ́sẹ̀ méjì gbogbo láwà ní tí wọ́n wé kalẹ̀ ni wọ́n gbélé ọmọ bàbá náà Kíbù tò nílérí pé à ìbàbá rẹ̀ kú sójú ogun ni wọ́n náà múra ogun. Wọ́n ra ṣẹ́ dáwà. Àwọn Kíbù sì gbé láwà ní wọ́n sì gbé ó sì ṣe dédé kó sísò òun ní òṣòdò níhùn. Bàbá láyé gbà mí tò ní yìí náà òkòso Alikimba babaláyé gbà mí náà rí. Aṣọ babaláyé gbà mí náà rí. Àlífà wa gbé sọ́run kò sísọ. Kò sọ bẹ́ẹ̀ ní mímà. Kò sọ bẹ́ẹ̀ ní mímà. Kò sọ bẹ́ẹ̀ lọ́rọ̀. Kò sọ bẹ́ẹ̀ ní ṣe. Kò sọ bẹ́ẹ̀ lóye àtọgbọ́n àti usnul muamala. Kásáfù kó wa bó ti dáa.
Ọlọ́run wọlá gbogbo jàmáà tí ń bẹ ń kalẹ̀ yìí Ọlọ́run jàmáà ti bẹ kálẹ̀. ẹ̀yin kẹ́ ẹ wá Ẹ̀yin tí ẹ wá o. ẹ gbọ́ Nàá. àlífà kẹ́ ẹ síwájú òkútì Àdìbá ti tọ́lẹ̀ wá jòkó tì. ayé máa túká ni tí ó Dáúdù Ayé máa tún ká ní. wọ́n bá ti jòkó lẹ́ẹ̀mejì wọ́n bá rí pé ń ta abálọ́dọ̀ ọ̀tà náà àbá ń bi tù ní ẹ̀mejì náà wọ́n wà Èyí náà ni. àmọ́ torí wípé ẹ rí wípé ń tí ń bẹ́ ń bi tà náà náà ní ń bẹ́ ń bi tù ní àbí ká wípé tòní yìí gan tó fẹ́ dùn ju ti àná lọ gẹ́gẹ́ bá àdúrà tí gbogbo kó wa máa ṣe àwa alhamdulillahi rabbil alamin agbé tí Ọlọ́run gbé sáàyè rẹ̀ olóore tiwa ẹni ọmọ rẹ̀ ò gbọ́dọ̀ má rí tiẹ̀ ṣe Olóore títí wá ọmọ rẹ̀ òkúta máa rí díẹ̀ ṣe àdìmọ̀dì lọ́wọ́. òun ló jẹ́ ń bá gbogbo àwọn bàbá wa dúpẹ́ Alhamdulillah. bọ́bá yín dúpẹ́ púpọ̀ ọmọ tẹ́ ẹ bí ọmọ yín ọwọ́ á rí báyìí wájú òkú ńlé wípé máa ṣe lọ ẹ̀mí mẹ́nulé ẹ̀tọ́ wá jáde wá wo bóò ní tí ẹni ọ̀dà wá pọ̀ wọ́n bá tiẹ̀ ń jẹ́ aṣáájú tí wọ́n tún jẹ́ bàbá wọ́n tún jẹ́ àfà gbogbo wa ẹ wá dúró bẹ́ẹ̀ pé bá a ti dúró lójú tá a ti àfà wa lẹ́yìn bẹ́ẹ̀ náà láàmà ti lẹ́yìn lọ torí kò kú wọ́n lè sinmi ni Ẹ̀yin tó tó tẹ́ ẹ máa ti àbá yín lẹ́yìn. Ọlọ́run kọ́ wọlá gbogbo jàmáà Ọlọ́run wọlá gbogbo jàmáà. ọba wa Khalifa Ọlọ́run ò ní jẹ́ ẹ máa padà síbú Ọlọ́run ó jẹ́ ẹ máa rí tí ń ṣe albarkola Muhammad Rasulullah ọlá Maulana Sheikh Adam ọlá Sheikh Yahya Murtada albarka Sheikh Yahya lọ́nà bàbá wa láyé gbà mí yàyí albarka Sheikh Adama ló sì ran Sheikh Yahya bàbá Mudiru Markasi náà mà wípé bàbá láyé gbà mí yàyí wọ́n mà wípé páàtì kanú ara wọn ni òun nígbà tí wọ́n kú ìbànújẹ́ yẹn lágbára àmọ́ bàbá lágége ní kinní kan tí ìbànújẹ́ bá bá wọn nú ẹ̀mí jù bàbá ò ní sọ̀rọ̀ àwọn tí bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn ọ̀rọ̀ tí wọ́n bá sọ fáwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn lẹ́fì mọ̀ wípé nǹkan ṣe bàbá yìí ní títí ẹ̀ ń bẹ láàrin bàbá lágége àti bàbá láyé gbà mí ní dáadáa kì í ṣe díẹ̀ òun làwa náà a sì dúró lórí ẹ̀ wípé ibi wọn bá dé òun náà làwa náà a kú lórí ẹsẹ̀ wọn Mọ̀lánà Sheikh Ádámù tó jẹ́ àfáà gbogbo wa ṣé Ádámù yẹn sànábì Ọlọ́run dépò tó ọmọ rẹ̀ ọjọ́ máa nábì àmọ́ wòlíì Ọlọ́run ni táwọn tó bí ọ tí wọn ò lè tó wòlíì ní Sheikh Ádámù Wòlíì ní Sheikh Ádámù láwọn tó bí ọ lè tó bá tẹ̀sẹ̀ wọn. àbúyádù sì ni wọ́n yẹ ṣe àṣewádù Ilé Ọlọ́run tó ní wáìtì gan. white ni pure white ní sí Ádámù ìwà jẹ́ wòlíì Ọlọ́run nìta jẹ́ wòlíì Ọlọ́run tí wọ́n sì fi kọ́ gbogbo ayé ń kéwú inú wìláyà wọn bí wọ́n ti tó ní wọ́n fi kọ́ èmi àti ẹni kéwú tá a fi dá bá a ti dà tí táwọn tó bí ọ fi ń lè ń dákọ wípé àwọn làwọn bí ọ tí wọn náà fi lè ń dákọ wípé ọmọ bàbá rẹ ni ọ ògo rẹ̀ là ń gbé káàkiri bí wọn bá wá jà nábì Ọlọ́run tí wọ́n jẹ́ wàlíì Ọlọ́run ọmọ wọn bí ọbájọ́ máa nábì àmọ́jọ́ máa wòlíì ìwájọ́ máa wòlíì ni a fún lọ́wọ́ wípé nu wìláyà bàbá rẹ̀ làwá ti dìde èjéèyàn a gbọ́dọ̀ fún lọ́wọ́ ẹ̀ ọmọ bí sọ́njọ́ ní wípé bẹ́yàn bá wá ní pé ọmọ ogun tí Ọlọ́run fún bàbá lágége tò ní pápọ̀ bá káàkiri gbogbo ayé láwọn ọmọ ogun tí wọ́n mọ̀ wá láwọn ọmọ ogun tí ò nídìí owó wọn à ní fowó rẹ́ǹtì ọmọ ogun bẹ́yàn bá lóun fẹ́ kó ọmọ ogun jáde àbí ó kó ọ̀gbìn kankan jáde láti fi àtàkì bàbá lágége káì àwọn bàtálíọ̀n bẹ́ńlẹ̀ táwọn ń sinmi kalẹ̀ tán retí pé máa bọ̀ wá wọ́n retí ju òkò àwọn ti dúró kalẹ̀ àwọn ò sì nídìí owó nídìí owó torí pé bàbá lágége ò fi owó ra ẹnìkan wọ́n yẹ sì kẹ́ni kankan Ọlọ́run ní òkè kó wá kúsẹ̀ torí kó wá ń jà fún kún ọmọ wo ààyè bàbá àtàná àga ni àga tí wọ́n jòkó òun Sheikh Ádámù gẹ́gẹ́ lọ́wà lérí àga rẹ̀ ẹni wọ́n bá hàtákì bẹ́ẹ̀ tí Ádámù lọ́wọ́ hàtákì wọ́n bá jẹ́ ẹni tí làákàyè rẹ̀ lọ bẹ̀ kọ́ mà bẹ́ẹ̀ ọmọ aṣọ ike bí wọ́n bá kó ọmọ ogun gan jáde wá láfi hàtákì bàbá lágége tòní léyìí táwa yìí
ọmọ ogun gbọ́dọ̀ ní nǹkan mẹ́ta àfi kó ṣe ìṣèdáàdù ọmọ ogun náà dáadáa. Àkọ́kọ́ ni pé ó gbọ́dọ̀ jẹ́ ni tó ní mímọ̀. Tọ́ra àwọn ọmọ ogun bàbá Alágége wọ́n bá túmọ̀ alẹ́ òun kálukú ọ̀sà o. Ẹlẹ́ẹ̀kejì ó gbọ́dọ̀ jẹ́ ni tó dá láhán ọ̀rọ̀ tí ò ní kó tọ́ banu tó mọ ọ̀rọ̀ yọ tó mọ ayan tó mọ va tó mọ wí tó mọ là. Tọ́ra àwọn ọmọ ogun bàbá Alágége mọ̀ là o. Ẹlẹ́ẹ̀kẹta ó bá di kìràǹgídá ó bá dojú ẹ̀ tán yọ́dọ̀rọ̀ kálámù. Ó gbọ́dọ̀ láwọn ọmọ ogun tí wọ́n mọ nǹkan kọ́ o. Wọ́n máa di kí fábùyí talẹ̀ sí kàfàrà. Ìyẹn gbọ́dọ̀ ròyìn wọn dáadáa kó tó ṣe o. Inú àwọn ọmọ ogun bàbá Alágége inú ẹ̀ ní gbogbo wa yìí. Bàbá Alágége là ń bá lọ, òun là fà wá sí ń bá lọ. Bàbá ẹlòmíì máa wò kí bọ́yá àbí èmi ya tèmi lọ́tọ̀ ni. Gbogbo gbàlẹ́ máa sọ fún wa wípé ìfẹ́ bàbá Mùdírù wàláhì ọ̀dọ̀ bàbá Alágége mi ni mo ti mọ̀. Alọ́lé kéwú lókè Agodi lóòótọ́ dáadáa. Àmọ́ sẹ́yìn máa wípé akànlọ́lé kéwú á dé ni. Àmọ́ ń gbà tí Ọlọ́run ní kí n dọ́dọ̀ wọn tí mo bá àwọn àwùsọ́ọ̀fù Mùdírù bí wọ́n ti máa ń ṣe lóyìn bàbá Mùdírù. Àti bí wọ́n ti máa wo kéṣẹ́ tí wọn gbogbo ẹ̀ wọn. Ó ti bá wọn ọ ajé kífẹ́ wọn. Ẹni abáwá láàjọ kí là á ṣe. Bàbá wa Khalifa látara àfẹ́ ọ̀hún tí wọ́n wá ní ṣíṣe àdámà tí wọ́n sì dúró ti àlífà ṣe kàádàm bàbá Mùdírù tòní. Ẹ wá wo ń tọ́lọ̀ ń ṣe fáwọn náà lónìí.